them everywhere on the streets, wasting their lives away. Youth can find no direction to put their energy. I see them in Europe and America looking for. Ẹ kú ojúmọ́ bó ṣe lóhùn ó rí ẹ kú ojúmọ́ níbikíbi tẹ́ ti láǹfààní láti gbọ́ wa lẹ́nìí ẹ kú ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ náà ló máa gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin níbikíbi tí ìmọ́lẹ̀ ayọ̀ yìí mọ́dé ibi tí ẹ ti ń gbọ́ wa tẹ́ ti láǹfààní láti máa wò wá ní ketekete lórí ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí Tungba live Facebook Tungba live Facebook náà lẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí adúpẹ́ lọ́wọ́ ọkùnrin adúpẹ́ lọ́wọ́ obìnrin adúpẹ́ lọ́wọ́ ọmọdé àti àgbà tó yẹ pé ẹ̀ ń tẹ́tí sí wa ní gbogbo olùkóòrè ní gbogbo ìgbà pàápàá jùlọ èyí tó yẹ pé ẹ̀ lè ṣe kẹ́ ẹ mọ̀ polówó ọjà lórí ètò wa lórí iléeṣẹ́ Tungba adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ yín alùlílọ́gbọ̀ ẹnu pé ẹ ṣe pọ̀ ẹ ṣe sà ẹ ṣe mà ẹ ṣe ọ̀rẹ́ ẹ ṣe ẹ̀gbọ́n ẹ ṣe àbúrò ẹ ṣe bàbá ẹ ṣe ìyá ẹ ṣe gbogbo ẹ̀yin náà là á tún jù lọ. àpò ojúmọ́ òní mọ́ kọ́níbodè kọ́mọ́ sílẹ̀kùn ojú ọ̀run àní ojúmọ́ òní mọ́ kọ́níbodè kọ́mọ́ sílẹ̀kùn ojú ọ̀run gbẹdẹgẹdẹ ọ̀yẹ́ là lẹ́nìí ọ̀yẹ́ owó ọ̀yẹ́ iyì ọ̀yẹ́ àlàáfíà ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀ oníkọ́là fún gbogbo wa. ojúmọ́ òní mọ́ kọ́níbodè kọ́mọ́ sílẹ̀kùn ojú ọ̀run gbẹdẹgẹdẹ ọ̀yẹ́ là lónìí ọ̀yẹ́ owó ọ̀yẹ́ iyì ọ̀yẹ́ àlàáfíà ní kó là fún gbogbo wa mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ jàre bámi ọ̀kàrẹ̀láì orí òní burú wàhálà àánú gbà wòlíì ayé ẹ̀ látànà ti ẹ̀ káre kí ni fi ṣèyàn níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ wa nílé iṣẹ́ Tungba ni mo ti ń kí wa ní tẹ̀sán mo ń kí wa ní tológun mo kí wa lọ́mọdé mo kí wa lágbà mo kí wa lọ́kùnrin àtobìnrin mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò mo kí ọ̀rẹ́ mo kí àwọn tó jẹ́ pé àjọ jẹ́ déédéé àti àwọn tó jẹ́ pé àjọ jẹ́ akin tí wọ́n jẹ́ akin ẹgbẹ́ mi tá a jọ ń gbóhùn sáfẹ́fẹ́ tá a jọ ń kẹnu bọ máikrófóònù báyìí mo kí yín o àkú iṣẹ́ ribiribi tí kò wá wá ń ṣe iléeṣẹ́ Tungba ńlá wà yìí ẹ̀yin tẹ́ ẹ láǹfààní láti máa wò wá ní Tungba FM live gbogbo yín pátá náà mo kí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín kẹ́ ẹ fi ránṣẹ́ bẹ́ẹ̀ bá ti ń fi ránṣẹ́ iná lákòókò máa láàmú yànnà náà fún yín tẹ́ẹ̀sì máa gbọ́ orí ètò wa ètò yín ètò ládùúgbò mi iná ló tún gorí afẹ́fẹ́ tó tún wá nàyẹ́ tó tún gbìnàyẹ́ báyìí tí gbogbo yín pátá tẹ́ẹ̀tún láǹfààní kí ni tí ń ṣẹlẹ̀ ládùúgbò yín kùdìẹ̀kùdìẹ̀ wo ló kù kí ni nǹkan tó jẹ́ pé ẹ̀ ń dojú kọ tó kù díẹ̀ káàtó ládùúgbò yín tó jẹ́ pé ẹ fẹ́ káwọn èèyàn ó mọ̀ ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ tí ó dàbí bákan ládùúgbò yín ẹ jẹ́ kí n ṣe báyìí àwọn àtẹ̀jíṣẹ́ tó wà lọ́wọ́ mi ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí àwọn ibi tí wọ́n pe àkíyèsí sí tí wọ́n ní ẹ dákun ẹ dábọ̀ ẹ gbà wá èmi ò mọ̀ tá a lè ṣe kèé ṣe pé mo fi ṣe kéèta àwọn èèyàn wọ̀nyí àwọn onímárúwá tí wọ́n bá wà lójú pópó ẹ ti mọ̀ wípé ìjọba ti ṣòfin ẹ̀ wípé ọ̀kadà ó ní agogo tí wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ó sì níbi tí wọ́n lè rìn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn onímárúwá yìí kẹ́ ẹ bá rọ adúró kẹ́rẹ́ kúrú wọ́n ti yọ lẹ́gbẹ̀ẹ́ kejì àwọn míì ti tún yọ bẹ́ẹ̀ bá tún fura bẹ́ẹ̀ bá tún wọ́wọ́ ọ̀tún yín náà bákan náà bẹ́ẹ̀ bá sì sọ̀rọ̀ ntí wọn ò mú jáde lẹ́nu ọ̀rọ̀ burúkú ni tí ẹ̀ yẹ kéèyàn bá lọ́mọ nú àbí tí ò yẹ kéèyàn bá lẹ́nu ọmọlúàbí rárá bẹ́ẹ̀ bá ní ẹ tẹ̀síwájú báyìí àbọ̀gàtẹ́ bá dúró gbẹ́rẹ́ bẹ́ẹ̀ bá lẹ̀ dúró fẹ́ni tó fẹ́ sọdá àbẹ́ dúró fún masínì tí ń lọ wájú àbẹ́ dúró fún mọ́tò pé kó má kọjá gbúrú wọn ò ti kọjá bẹ́ẹ̀ bá sì sọ̀rọ̀ èyí tó ṣẹlẹ̀ ní Odóńgúnyán láàárọ̀ yìí ẹ̀yin aláṣẹ òun onímárúwá tó wà lódóńgúnyán mo kí gbogbo yín ò ẹ kú iṣẹ́ takuntakun ẹ̀yin sọ pé ẹ rán wọn níṣẹ́ tí wọ́n ń ṣe o ṣùgbọ́n ẹ pè wọ́n jọ ẹ máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ bá a bá wò nínú wọn tí wọ́n bá dúró tí wọ́n bá ń bá yín sọ̀rọ̀ yàtọ̀ sí pé ẹnu wọn máa rùn tí wọ́n máa rùn tó àwọn tùwárí kan bí mi bá ń bá yín sọ̀rọ̀ tí ń bá yín ṣe èbó báyìí ẹ ti mọ̀ wípé ẹni tó gba iléèwé kọjá ẹni tó gba ifáfitì kọjá ṣé ẹni tó ń gbé dání àbí bó ṣe ń rìn láàrin títì ń lọ sọ dìdàkudà iṣẹ́ tí èèyàn ṣe ọ̀sọ́ wípé kó sọ̀yàn dìdàkudà ẹ ń bá láǹfààní ẹ kí á kó bíi méjì mẹ́rin láàrin wọn ká kó lọ sí ìlú bòmíì
bẹ́ẹ̀ bá kó wọn lọ sílùú bòmíì àbí kẹ́ ẹ sí fọ́nrán ayélujára kẹ́ ẹ fi hàn wọ́n wípé àwọn tí wọ́n ń wa mọ́tò wọn kì í ṣèyàn jákujàku, àwọn tí wọ́n ń wa ọ̀kadà wọn kì í ṣèyàn rádaràda, wọn kì í wọṣọ rádaràda, àwọn tí wọ́n ń wa márúwá yìí wọn kì í fohùn burúkú lẹ̀. ẹ̀yin náà níyàwó ẹlọ́mọ ńlẹ̀ ẹlẹ́bí lábúrò ní kàn wá ẹjẹ́ àjọ máa sọ gbólóhùn ẹnu wa ẹjẹ́ ń fìyún lẹ̀ báhùn ẹjẹ́ kí n fìyún lẹ̀ báhùn. kí ni tí ń ṣẹlẹ̀ ládùúgbò yín? kùdìẹ̀kudìẹ̀ wo ló kùdìẹ̀ káàtó? ẹjẹ́ àjọ sọ. òjò ti ń rọ̀ láwọn apá abìkan, òjò sì ti ń dá láwọn apá abìkan, tó bá rọ̀ ń bìkan lónìí yóò rọ̀ ń bìkan lọ́la, tí túmọ̀ sí wípé ìgbẹ̀rún ti ń farahàn wá bọ̀. ẹjẹ́ á tú ojú kọ́tà wa ṣe, ẹjẹ́ á tú ojú pópó ṣe. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín, ẹ̀yin tó yẹ ká ẹ gbé sálángá sí ibi ilé yín, ẹ gbìyànjú ẹgbẹ́ wọléwọlé ń bọ̀, yóò wọlé rẹ yóò wọlé mi, wọléwọlé ń bọ̀. Ta ló mọ orin ọpẹ́ sọ̀mọ́ ń bo ọmọ jò ní wọ wọléwọlé ń bọ̀, tí ó wọlé rẹ tí ó wọlé mi, wọléwọlé ń bọ̀. tà ń wílí ẹ̀wọ̀nú àmù ẹ̀ ń bá mọ tí jámù iná láti fi bára wa sọ̀rọ̀. ẹ jẹ́ àṣẹ báyìí kó tó di pé wọ́n ṣojú òpó lẹ̀ àwọn igbe àwọn tá à ń lọ́gun lórí àwọn jagun gbalẹ̀, lórí àwọn tó jẹ́ wípé àwọn èèyàn kan ti ra ilẹ̀ tí àwọn míì tún wá lọ síbẹ̀ tí wọ́n láwọn ti gbowó lọ́wọ́ àwọn èèyàn kan. ẹ má ra lẹ̀ òṣà o wọ́n sọ ọkọ̀ ẹnìkan tó jẹ́ wípé à ń bẹ ọlọ́run ni tó ń rawọ́ ràṣẹ̀ tó jẹ́ pé ńjọ́ tí ó lọ gbàrú, ńjọ́ tí ó fọkọ́tà, ńjọ́ tí ó bá wọn bóyá ẹni ẹlẹ́ni ń gbẹ̀rù bọ̀ tí ó bá gbà tọ́rọ́kọ́ bọ̀ owó tó jẹ́ pé èyàn ò lè sọ pé kiri tó sì fi ra pieces àbí tó fi ra fè plot tẹ́lẹ̀ fẹ́ gbà á. ilé ọmọ sẹ́mi ni ẹ mọ̀ gbà o, yín ò ti tòdèrè àti ẹ̀dúpẹ́ pọ́n àwọn aráàlú ti bá wa dá sí i, àdúpẹ́ lọ́wọ́ yín o, àdúpẹ́. ẹ dákun torí ọlọ́run kí ni ti ń ṣẹlẹ̀ ládùúgbò tiyín? tìdí orógbó tí mò ń sọ tí àwọn landlord association tí wọ́n ń sọ nídìí orógbó ní fàkalẹ̀, wọ́n ní wọn àjẹ́ káwọn sinmi, wọ́n bẹ̀bẹ̀ lórí ìjọba wípé ẹ dákun ẹ gbà wá o, ẹ̀yin ìjọba ẹ dákun ẹ gbà wá, ẹ bá ní bẹ̀ àwọn èèyàn tí wọ́n ń wá tí wọ́n láti tí wọ́n àjẹ́ ká gbádùn yìí ní ìdí orógbó ní fàkalẹ̀. gbogbo àwọn láńlọ́ọ̀dù pátá wọn làwọn ò lè jáde lọ sí ibi iṣẹ́ wọn, àwọn ọmọ wọn ò lè lọ léèwé, àwọn ìyàwó ò lè lọ sí ṣọ́ọ̀bù. èyí tó bá jí jáde láàárọ̀ nígbà tí ó bá fi máa padà bọ̀ ńrọ̀lẹ́ ní tí wọ́n ń sọ ni wípé ẹ mọ̀ wálé o, ẹ mọ̀ wálé, ṣùgbọ́n wọ́n ti wá fẹ́ sọ di nǹkan míì wo ni pé tí wọ́n bá ti rí pọ́kọ ẹlòmíì ò sí nílé wọ́n jálẹ̀kùn mọ́ lórí, wọ́n mọ̀ bá wọn ṣe tí ọ̀yẹ́ kan ṣe. ẹ dákun ìjọba ìpínlẹ̀ Ògùn, ẹ̀yin ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí, tí wọ́n rawọ́ ra ṣẹ̀ sí pé ẹ dákun dábọ̀ ẹ gbà wá nídìí orógbó ní fàkalẹ̀. gbogbo landlord association ni wọ́n ń pariwo, wọ́n ní ẹ gbà wọ́n o, pé kẹ́ ẹ gbà wọ́n torí ọlọ́run. èmi ò ní sọ́jú bá ń lọ àníṣọ́jú bá ń lọ. bákan náà àwọn tí ìmọ̀ta lẹ́yìn police station àwọn náà tó ń rawọ́ ẹ̀bẹ̀, wọ́n kígbe, wọ́n ní ẹ dákun ẹ gbà wọ́n àwọn òsinmi wọn náà fẹ́ wó gbogbo ilé máwọn lórí ní ìmọ̀ta police station. lẹ́yìn rẹ̀ ẹ̀yìn ìmọ̀ta police station yẹn wọ́n ní estate tó wà ńbẹ̀ wọ́n náà ti fẹ́ wo máwọn lórí o, àwọn sì ralẹ̀, àwọn ẹbí táwọn sì ralẹ̀ lọ́wọ́ wọn wà láyé wọn tí ì kú o, pé ẹ gbà wọ́n. ẹ jẹ́ kí n ṣe báyìí kẹ́mi ó ṣẹnu déédéé síbí níbi eléyìí, ẹ wá jẹ́ kí n ju ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ẹ̀fì bá wa sọ̀rọ̀ síta kí ni ti ń ṣẹlẹ̀ ládùúgbò yín 08056131009 08056131009 tàbí 08113051009 08113051009 iná ní ojú òpó tẹ́ẹ̀fì bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí. mò ń kí yín pé ẹ káàárọ̀ sà. bí a bá ti gbé kọ̀ yìí ẹ dákun ládùúgbò mi ó bàjẹ́ tì. ẹ jẹ́ Ọ̀túnba ló ń sọ̀rọ̀ láti Gbẹ̀rígbẹ̀. kí lẹ pé orúkọ yín sà? Ọ̀túnba láti Gbẹ̀rígbẹ̀. láti Ìbẹ̀jú Lẹ́kí. láti Gbẹ̀rígbẹ̀. wàá ní wọn máa jagun dà lẹ́yìn láfẹ́ sọ fún ìwà náà wọ́n fi wúti àti Gbẹ̀rígbẹ̀ àtijáde ń dàjì. nẹ́tíwọ̀kì yóò ọ̀dà kò burú bẹ́ẹ̀ tí ń sọ yìí làwọn tí ọ̀rọ̀ yìí kàn ń gbọ́. ìpè ní ń jápè ẹ má bínú torí ọlọ́run o, ìpè ní ń jápè.
ẹ má bínú torí ọlọ́run o 081131009 náà ni ojú òpó tẹ́ fi bá wa sọ̀rọ̀ ládùúgbò mi. ó bàjẹ́ jù. kò ní bàjẹ́ fún wa sà. orúkọ tèmi ni àbábá peters olùwàmọ láti odògbó. ẹ ṣáà wò ó. àbáládùúgbò wa alákọ̀ọ́kọ́ náà ọ̀rọ̀ tẹ́ sọ́lá náà yọ̀rọ̀ ti tẹ́ sọ ẹ̀rí nípa ti àwọn mímárùwá tẹ́ sọ yẹn. àwa náà à ń ṣiṣẹ́ takuntakun láti máa bá wọn sọ̀rọ̀ bí bẹ̀rù mẹ́kàwọ̀ ọ̀gá wọn tó máa ń gbọ́ kọ́ máa ṣe ìpàdé bí àwọn fẹ́lẹ́sà ti tẹ́lẹ̀ rọ kárìkọ́ ṣe ìpàdé ni kọ́ máa ti wọn nígbà ilé ẹ̀kọ́ ìjọba kan gbòó náà lásán ọ̀rọ̀ bí ilé ẹ̀kọ́ ẹ̀ parọ́ mo sọ̀pọ̀tì kan tẹ́gbẹ́ torí mo àgbẹ̀ ní àdúgbò wa kọ́ńtẹ́ẹ̀tì kan ti fọ́ ní odókíó láti àti ìjọsílà yẹn a dẹ̀ ti pé àwọn ẹlẹ́dẹ́gà sí àdìgbà àwọn aráàbò ti pé sẹ́wọ̀n local government àkọ́bí àwọn aráàbò yẹn bọ́ ìjọ àbọ̀ wá ṣe kí ọmọdé lè olú ọmọ Àlàbá Peter bẹ́ẹ̀ bá tún láǹfààní ọ̀rọ̀ gidi lẹ̀ ń sọ yìí o ọ̀rọ̀ gidi lẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ gidi náà lẹ̀ ń sọ yìí ládùúgbò mi. Hello sir. Hello ládùúgbò mi. orúkọ mi ni Mrs. Ajíbádé. ládùúgbò mi. Ajíbádé ní odòkúnyán. ọ̀dà tẹ òfin orí ètò yìí rèé sà Mr. Ajíbádé. ládùúgbò mi ẹ̀ẹ́dàpọ̀ dádì wa skul tó wà ní odòkúnyán government school tó wà lódòkúnyán ó ti bàjẹ́ ẹ̀jẹ̀ tó wọlé kọ́ńtà tó bá wà fẹ́ sàkóso orí ọlọ́ọ̀kan máa ṣe o. ọ̀dà. ní skul yẹn wọ àwọn skul láyé wọ bẹ̀ mọ́. ọ̀dà. ẹ̀ẹ́dàpọ̀ ìjọba kọ́ńtà ló wá o. àmì Elédùmarè bẹ́ẹ̀ tí ń sọ yìí náà làwọn ìjọba ń gbọ́ wọ́n ní skul tó wà níbi odóńgúnyán yẹn pé kọ́tà abẹ ti bàjẹ́ pé àwọn ọmọ ò lè wọnú ilé torí òjò ò ti ń yà wọlé ládùúgbò mi. ó bàjẹ́ sí. ẹ mà káàárọ̀ ta ló pò wẹ́ bá mi sọ̀rọ̀ sókè dáadáa sà. orúkọ tèmi ni àwọn oníbàárẹ̀ láti lọ sí fàdà ẹgbẹ́ ìtò. mi ò dẹ̀ gbọ́ o. àwọn oníbàárẹ̀ láti lọ sí fàdà. láti Lucky Fibre à ń gbọ́rọ̀ yín sà. ẹ̀jọ̀ kan bá wa bí àwọn local government ìkòròdú náà kọ́ wá sí àdúgbò aláàtúmọ̀ àwọn akẹ́kọ̀ọ́ máa ń gba ṣọ́ọ̀pù pàmì láì ṣe kankan sí ìlú kò sí ìfọ̀rọ̀ lẹ́fẹ̀ tí a náà nà. wọ́n fẹ́ máa yẹ ẹ̀ lọ ní àdúgbò ìlú dípẹ́ ọ̀hánṣẹ́ mọ́tò ọ̀padà mẹ́ta àwọn náà gba ṣọ́ọ̀pù pàmì láì ṣe kankan sí ìlú ọ̀sùn ilé-ẹ̀kọ́sọ̀ ọlọ́kùnso ní ìjọba àtẹ̀wọ́ àfẹ́ ojú òpó yóò bá wa sọ̀rẹ́ ládùúgbò mi ta ló wà lójú òpó yìí ládùúgbò mi. ládùúgbò mi. ó bàjẹ́ sí. kò ní bàjẹ́ fún wa ta ló ń pè wá kí lórúkọ yín sà. ọ̀kadà láti gbòòwé ẹjọ́ fún àdúgbò wa ní òwe ọlọ́yẹ̀ ọ̀dá ẹ̀dá bẹ̀rẹ̀ máa sọ fún ẹgbẹ́ ìgbà ó sì. ẹ̀jẹ̀ tó ọlọ́run. ọ̀dà àdúpẹ́ o ojú òpó yìí lágbára lónìí ó bàjẹ́ tì. kò ní bàjẹ́ fún yín. àmì Elédùmarè. ìyẹn náà ò ní bàjẹ́ o. àṣẹ o. bàbá tó dé fàtúlé. ẹ mà káàárọ̀. ojúmọ́ ló máa jẹ́ gbogbo wa Nàìjíríà o. àṣẹ o. ṣé rí ọ̀dọ̀ wa ní òbí lórí àyè wọ́n ní ìyá méjì òjò kù ìyá mẹ́ta ti ń jẹ òkú bẹ̀rẹ̀ àyè ìyá àkọ́kọ́ ní ọ̀nà ìdíje náà àti ìtú ọlọ́run tó tànù fún wa á bẹ̀ ń pariwo ọlọ́run ní ọ̀dọ̀ àwọn èèyàn tí ló fi jáde wọ́n á ò mọ nǹkan tí a ṣe àwọn èèyàn nínú òjò ìṣẹ́lẹ̀ ọlọ́mọdé kéèyàn sì rí àná ọ̀rọ̀ tó jẹ́ lójú tèmi because gbogbo wa a ní local government chairman a ní honorable aláwọ̀ kánsẹ́lẹ̀ tó jáde ní àwọn àdé pariwo kò dẹ̀ sí ọmọ ẹyọ kò tó ní ìtọ́jú nílò òkìtò yìí tó yẹ kó rí pé bàbá ẹ̀wọ̀n yẹn jáde àwọn èèyàn jáde wọ́n ẹ̀fọ́ àdìbò àwọn èèyàn jáde báwọn èèyàn jáde àwọn tó jáde dìbò nígbà ṣe kọ́ bí fún wọn ẹ ṣe tó ń fún wọn lórí náà tẹ́ bá ṣe tó ń wọn lórí àwọn èèyàn táwọn fẹ́ nítorí lè ṣe báyìí ṣe tẹ́ka náà jáde òkú náà fà rọ́pọ̀lọpọ̀ èèyàn ṣe ń jáde nìyẹn ẹ jọ mọ fún ọ̀kadì ọ̀wọ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ọmọ kékeré náà ti bẹ̀rẹ̀ skul ẹ lọ sí community office yẹn ẹ lọ wọ́n yẹ ọmọ tó wà ní skul ẹ lọ ní kẹwàá tí tẹsítẹ tó wà ní òkìtó bí báyìí náà gbogbo ẹ̀yin skul wọn yẹn kí ló dé sẹ́yìn náà lọ skul rí àdúrà wa gbà ó àmín Nàìjíríà dára fún wa o. àmín Elédùmarè.
olúwa ló ń bá wa tó ládùúgbò mi ládùúgbò mi ó bàjẹ́ tì. káàrọ̀ bàbá ẹ fún ètò. ta ló ń pè wá kí lorúkọ yín sà. orúkọ tèmi ni apọ́sítélì ọ̀tẹ́kọ̀. ẹ mà kó ojúmọ́. apọ́sítélì ọ̀tẹ́kọ̀ láti agodo. a kó ojúmọ́ o. ẹ rà bàbá. yá. yẹ sà ohun tí mo fẹ́ sọ ó pẹ́ tí a ti ń sọ̀rọ̀ ẹ fún àwọn ìjọba aládùúgbò wa ní ọ̀nà odó kékeré lọ láti odó láti agodo lọ sí odó kékeré ọ̀nà àwọn àti látijọ́ yìí ọ̀nà yẹn gbọ̀ngàn gbàgbó báyìí lórí àwọn akẹ́kọ̀ọ́ bá dẹ̀ fẹ́ ṣe gbogbo nǹkan àwa la máa ń jáde a máa ń dìbò a máa ń ṣe gbogbo ẹ̀ka ràn wá lọ́wọ́ kan dáhùn sí ọ̀rọ̀ tiwa ń bì à ń gbọ́ pé wọ́n ń ṣe títì kan à ń gbọ́ pé wọ́n ń ṣe àwọn àdúgbò kan ràn àwa náà lọ́wọ́ kan ṣe tiwa àti àwọn ẹ̀ka wa bẹ̀ wọ́n o. ìjọba alágbọ̀dẹ́kọ̀ ìjọba ń gbìyànjú wọn ó dé ọ̀gbẹ́ ṣe ń sọ yìí làwọn náà ń gbọ́ ládùúgbò mi ta ló tún wà lórí òpó yìí ẹ jẹ́ kí n láǹfààní àti gbà pé bíi mélòó kan sí ládùúgbò mi. wọ́n bàjẹ́ sí. kò mà ní bàjẹ́ fún wa. ilé ìwé yẹn ni mò ń sọ lẹ́kọ̀ọ́ ilé ìwé tó fi oṣù náà grammar school. ilé ìwé tó tàbí ọjà ilé ìwé yẹn ti kó. ó fẹ́ wó lọ́dún àwọn ọmọ kó bẹ́ẹ̀. ẹ bá fẹ́ ẹjọ́ tó ṣe gọ́ọ̀mẹ̀ntì kọ́mọ̀ ìdílé wọn wà fún ọmọ àwọn kéékèèké tó wà bẹ́ẹ̀. kọ́dà mi lọ lọ́rùn ẹ bá wọ́n lùtù lọ́kọ́ wọn lọ ẹ̀wọ̀n skul bíi 200 ló wà bẹ́ẹ̀. wọ́n mọ kó wọn tó kíláàsì gan. ẹ bá wọn mọ tó náà lọ sí skul. àwọn kẹ́kọ̀ọ́ lọ sí skul wọn ti pẹ́pẹ́. àwọn tí ọ̀ lọ́wọ́ tá lọ́wọ́ tá lọ́wọ́ skul ìjọba ẹ̀ nílẹ̀ tó ṣe. ẹ fọ́ wọn fúnra yín odógbó tí lọ́kẹ́ máa skul ni òun ni wọ́n ẹ̀ sọ fúnlẹ̀ gbà kì í ṣe gọ́tà skul kọ̀ọ̀kan fún ẹ̀ lò dáa kó wọ́n bá wa kọ àdéjọ́wò tó bá fi tán. ẹ ṣeun ẹ dàbọ̀ o n tó ń ṣẹlẹ̀ lọ́rọ̀ ọ̀nà àwọn dóngún ọ̀rọ̀ yìí ó mú wọn lára tó sì mú wọn lómi gan ṣé wọn ó láǹfààní àti lè gbà pé kankan mọ́ báyìí àmójú ẹ̀rọ mi ó ti ń fọwọ́ rúkà àmójú ètò ńlá yorùbá mi akínrin àdé Karounwi lèmi ń jẹ́ kó tó di pé wọ́n mọ̀ lọ bùkátà ọlọ́run okú múrálẹ̀ ìyàwó rẹ̀ ó ń ṣe ọjọ́ ìbí lónìí láṣẹ ọba mi ìdùnnú lúgbalúgba ló máa ṣe o ọmọ mi dáadáa ajírọ́ba ọmọ tiẹ̀ náà kó kù múrálẹ̀ ti wòlímọ̀ tí ó ṣe bẹ́ẹ̀ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ètò ẹ fẹ́ ṣe ìpolówó àbí ìkéde tí ò tiẹ̀ ní gara rárá tá a gbé wá tó yẹ pé ẹ̀yin ló sì jèrè ọlọ́run lára wa tó yẹ pé ẹ̀ jèrè ọlọ́run lára wa 08023061948 08023061948 bọ̀sùn ọmọbọ̀tá ọ̀kàrẹ̀láyé MC Bami ọ̀kàrẹ̀ sọ̀díìkì ló ń jẹ́ kẹ́ ẹ máa wò wá nílé ní gbogbo àgbáyé MC Money ọ̀kàrẹ̀lá má bínú jàre ọmọ mi ọ̀pẹ́yẹmí ọlọ́run ọmọ ìgbà tí wọn ò sùn látàlẹ́ àná MC Money ọ̀pẹ́yẹmí ọ̀kàrẹ̀láyé ojú òní tì ọ́ lábúrò bá mi tọ́jú ọmọ mi dáadáa o títí dìgbà tẹ́ tó pàdé àwọn akin ẹgbẹ́ mi ayọ̀bámi akínrìnàdé òun ni amójú ètò yìí Karounwi lèmi ń jẹ́ Akindele lórúkọ bàbá mi ẹ̀rìmọ̀jẹ́ ni mí ara rẹ̀ sà apájá fún aláwọ̀jẹ lẹ́ẹ̀kan sí ẹ fẹ́ ṣèkéde ìpolówó abẹ́fẹ́ fi ètò kan tó wa létí 08023061948 iná ní ojú òpó bùwá ẹmu bùwá ògùrọ̀ ńlá mọ̀ rí o àní rí bùwá àgbo lórúkọ aláṣẹ iléeṣẹ́ Tùngbá mò ń kí gbogbo wa pé a kú ìmúra sí òní àwa tún lágbèrè méjì ayé àtọ̀.